ni wọ́n àbí prophetess. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé mo ní wọ́n pa wọ́n dà ni? Wọ́n ṣàtún níbi tó lè mú wa lọ lórí gbogbo ọ̀rọ̀ yìí náà ni. Ojú oró ojú omi ìgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ilẹ̀ ẹ̀rọ pọ̀ ikú kan ní pẹ̀sà lójú wọn ikú kan ní pè ní àjànàkú àfẹ́yìn tí eégún fi sọ àfẹ́yìn ẹ̀dọ́nà ẹni àmọ́ yìí pé ń rírì kúrì. Bàbá òun rírì kúrì ṣé ẹ wá rí bó ń ṣe ń rírì kúrì bẹ́ẹ̀ lẹ̀gbọ́n ẹ̀ náà ṣe rí títí àfìgbà tó jáde láyé. Mo ti rí gbogbo ẹ̀ ní mo ti rí ń dì. Bàbá ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ tó dá ti ń sọ ìrètí nù. ẹni tó mú ọ wá ò ṣàlàyé fún ọ ni èmi àjànàkú ni òun ò ṣe nǹkan tìrí bè lọ́wọ́ ẹni tó mọ wá. bẹ́ẹ̀ ti rí bàbá. a ti dé ọ̀dọ̀ oríṣiríṣi babaláwo ṣùgbọ́n máa ní kò sí ṣòro ṣùgbọ́n problem yóò dáwọ́ dúró bàbá kódà babaláwo ta lọ sọ́dọ̀ ẹ̀ ní Ọ̀fà bàtà máa fi débẹ̀ lọ́wọ́ kejì ó ti kú. ó kú. mi ò lè kú ikú kẹ́hìn pẹ̀tà lójú ràn èmi ò lè kú. ìkejì ta lọ sọ́dọ̀ ẹ̀ gan bàtà máa fi débẹ̀ lọ́wọ́ kejì ó ti wú báyìí ló ṣe wú. ó kú. Ìyábọ̀. Bàbá. Àṣekútà ń gbé kiri ni. Ṣekútà ń gbé kiri ọwọ́ agbéku ọwọ́ ká mọ́lé. Ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ ẹ fẹ́ parọ́ kiri ni ọwọ́ agbéku ọwọ́ ká mọ́lé Ìyábọ̀? Bàbá ìjọ. Kíni. Bàbá ẹ̀yin lẹ sọ fún mi pé kò sí ṣòro àti pé mo ti mọ̀ pé ilẹ̀ máa bá mi ṣe ẹlòmíì ò lè ṣe. Bẹ́ẹ̀ni rẹ sọ kékeré ni ẹ̀ ń gbé kú ẹ̀ fi ń pààyàn kí ẹni kékeré ni kíni. Ẹ wo ẹ má jẹ ìgbọ́n kan tíjú ẹni o ẹ yá gbé ń tẹ́ ẹgbẹ́ ẹ̀kẹ́ má gbé lọ ẹgbẹ́ gbogbo ń tẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ ikú tẹ́ ẹgbẹ́ wa ẹ yá gbé kú yẹn o mo ní ẹ̀dìdé mọ̀ sí mọ́. Má bẹ̀ mi ọ fẹ́ pa mí ni. Bàbá ìjọ ìṣàánú wa kò síbi tá a fẹ́ lọ yìí. Ẹ kò síbi tá ẹ fẹ́ lọ. Ṣé kò síbi tá ẹ fẹ́ lọ? Màá ń bọ̀ ibi tá ẹ fẹ́ lọ wọ́n fi hàn yín ní ìṣe. Wọ́n bá ń dàbí kẹ́tọ́ bá mi. Kò síbi tá ẹ fẹ́ lọ ìyá bá yẹn. Ẹnì kìíní kú pí, èkejì kú pí, kẹ́mi wá rúkú. Ọmọ akúnrẹ̀ ọjọ́ tí ń pè Jùmọ̀kẹ́. Ọdún wa o. Wọ́n àdúrà ní Olúwa. Ó kú ẹ̀sọ́ nípa níbi o. Ó ń kájọ́ nù. Ó kú ẹ̀sọ́ padà bọ́ níbi. Ó kú ẹ̀sọ́ padà bọ́ níbi. Ó kú ẹ̀sọ́ padà bọ́ níbi o. Olúwa o. Olúwa o. Yàdùà Láìdé Àtìkọ̀ ilé ẹ̀rọ gbàdúrà fún ọmọ. yà ẹ sá lọ mi mọ̀ kan ó kọ̀ ṣe àwọn káàkiri wọ́n wò káàkiri ó kọ̀ sá lọ ni. Kí ló ṣe fún wọn? Mi ìṣe ọkọ̀ fún bóyá gbàdúrà ló ń wò káàkiri mi mọ̀ kan tó ṣẹlẹ̀ yà ẹ wá sá lọ. Ìyá sá lọ. Irú kí wọ́n ní gbogbo ilé ìbá yìí? Ṣé bọ́n ló powerful ni? Ọ̀rẹ́ mi, báwo ni nǹkan tó báyìí ṣe máa ṣẹlẹ̀ sí ọmọ kékeré báyìí? Mo bá ṣe rí nìyẹn o, ó tẹ̀ ti sú mi báyìí. Daddy, mọ́mì, mo rí nǹkan. Kí ló rí? Mo rí mọ́mì. Mọ́mì? Kí ló ṣe mọ́mì? Kí ló ṣe mọ́mì? Mọ́mì ṣe Ayọ̀. Ẹ gbà mí. Mọ́mì. Ilé ege. Ayọ̀. Kí ni mọ́mì gbé Ayọ̀ sọ̀rọ̀ dáhùn? Ẹ gbà mí bá mi gbé. Ẹ bá mi gbé. Yeah.
Jùmọ̀kẹ́, kí ló dé? Kí ló dé? Ọ̀gá, àǹtí, mo mọ gbogbo wàhálà tẹ́ ẹ̀ ń ṣe lórí àwọn ọmọ ilé ní ọjọ́ mẹ́ta yìí. Ó kan àwa gan lóminú.